ìdáwà kí ìgbédé Ìbàdàn ká ṣàánú àwọn ẹran kan àwọn tí ń wá tipẹ́tipẹ́ àwọn ti rán Àmọ̀tẹ́kùn lọ ọwọ́ Àmọ̀tẹ́kùn bá wọ́n rán àwọn sójà lọ wọn ò rí mú ṣùgbọ́n bàtẹ́ ti rí mú ìkọ́mádì pé yóò dìsàfẹ́ ẹ̀bá gbédé Ìbàdàn àbí tẹ̀lé wọn lọ pé wẹ̀ àgbédé Ìbàdàn nígbà gbédé Ìbàdàn ó gbèrè ẹjọ́ lọ arúgbó àtẹ̀sọ́ nǹkan pa kò ju ìṣẹ́jú márùn-ún lọ àmọ̀ pé plan ti wà ńlẹ̀ ààrẹ ọmọ wákìlì ìsíkìlì tó dé ló bá pa IPO kan lọ́wọ́ nínú àwọn ọlọ́pàá nígbà wọn ló bá ní àwọn kan tó wá mú bàbá òun ní abúlé lónìí wọ́n ti sọ bí àwọn wọ́n ti pààyàn wọ́n ti fi wọ́n ti lọ so nǹkan tí akọ ìlú ọgbà ọlọ́pàá máa bẹ̀rẹ̀ pé ń gbọ́ ẹ̀ pààyàn bẹ̀ adẹ̀sọ́ mọ́ kò sí ìhun tó burú ń bẹ̀ ibi tí wọ́n la ti pààyàn àwa náà la sì dúró yìí tó bá yẹ pé ojú tiẹ̀ ti lọ́n sí tẹ̀lé lọ́bẹ̀ ẹjẹ́ ó dárò ọ̀la ẹjẹ́ àfojú rí ibi tá a pààyàn sí ẹjẹ́ àfojú rí abúlé tá a sùn wọ́n ní kò sí problem àti gbá àtàwọn àtẹ̀yìntẹ́ rojọ́ àtàwọn tó lẹ́jọ́ náà ẹ̀kọ́ gbọ́n sí ní sẹ́ńgbọ́ bá dọ̀la wọ́n tá àdúgbò jọ kejì ní pé àtúndú wọn gbọ́ ṣáà ní lọ́dún táwọn wọn ní kò àwọn olóbi kankan mọ́ àwọn olóbi kankan mọ́ ọ̀tá dẹ̀ lójújọ́ kẹta wọn fi wálẹ̀ wọn ní pé wẹ́ ká máa lọ ní ọlá làáfíà àti pé àwárò kó títọ́ síbẹ̀ ni ṣùgbọ́n wọ́n sọ àwọn ọmọ pé tó ń ṣe pè wáyé olóhùn méjì mẹ́ta pé báwo ni nǹkan tá kàn máa gbọ́ ni pé ibi tọ́rọ̀ gbégbé yìí agbára tí ń wá látòkè o àwọn ò fẹ́ káwọn jẹ̀bi o àwọn ò fẹ́ káwọn ṣe o ohun tó kàn ní ìsìn pé kíní kejì ẹni tó bá jẹ ẹni tó bá ṣe ẹni tí ò bá ṣe ẹ bá dé kóòtù ló lè dájọ́ tí ọ̀rọ̀ ọlọ́pàá ní òun mọ́ adẹ̀sọ́ pé wẹ́ tó wáyé pọ́nẹ̀ tẹ́fẹ́ gbà náà ní òdodo ó lé kéńjọ kan àtẹ̀lé wọn gbà àjọjọ àjò wọn kó wáyé wọn printing room wọn gbà ká wọn gbàgbà wọn gbé bọ́ọ̀dù lọ́wọ́ ya fọ́tò ìlú alọ́ so àdìsínú chájì wa odi mẹ́rin lójúdú wọn la pààyàn murder attempted murder arson then conspiracy tó jẹ́ 4 count charge tó yẹ pé tó is a very ọ̀gbẹ́lábẹ́ later àwọn ọ̀gá wọ̀ wá sùn àwọn náà wá rí pé iṣẹ́ orílẹ̀-èdè míì náà ní diaspora gbogbo wọn náà sùn ibi tá a gbọ́ wà nínú ibi tá a gbọ́ ń gbọ́ rédíò àrí pé iṣẹ́ takuntakun yẹn so but bọ́lá wọn ti fẹ́ wọ́n dá padà wá ságódì bọ́lá wọn ní strike ṣe dé nìyẹn láti di strike àwọn ọ̀gá tó bẹ̀rẹ̀ sí sáwọn nígbà tó mọ̀ pé di èmi tá a gbọ́ pé tó alájọ mẹ́ta máa bọ̀ wá sí court tó dájọ́ dé court wọn ní pé tó advice tó jáde pẹ̀lú gbogbo tí nǹkan tí wọ́n kà pẹ̀lú gbogbo ẹ̀rí tí wọ́n rí àti gbogbo president tí wọ́n ṣe wọ́n rí pé àti ẹ̀lẹ́jọ́ jẹ́ àṣe nǹkan tí wọ́n la ṣe pátá àwọn Fúlàní yẹn kàn wá irọ́ kan pa bó sì ti máa ń ṣe nìyẹn àìmọye èèyàn nínú Ìbàràpá bíi mẹ́jọ lálẹ́kà tí wọ́n ti wá ẹ̀sùn kan nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n ti wùdí ẹ̀gbọ́n wa kan bẹ wọ́n lọ pa àgùntàn wọ́n sì mú orí àgùntàn wọ́n sún àti fún ẹ̀ wọ́n sì yẹ yín àgùntàn sí abáyé wọ́n sì gbé ọ̀dọ̀ àwọn DSS gbogbo à ń bẹ̀ wọ́n náà